Wàsíù Markaz ẹ̀sìn wà náà wọn tá a believe pé gbọ́n a believe pé nílà káyì ẹni ojú ọ̀gá tẹ̀ sọ̀rọ̀ pé bàbá wa tẹ̀hún fẹ́ máa dìfẹ́ǹdì ẹni tí wọ́n ń ṣàṣeyàn kọ́ ẹni kọ́ ọ̀rọ̀ gidi lẹ́sọ̀ dókítà náà fi sínú pé ìyára kí nǹkan tí wọ́n ṣe kọ́ tí wọ́n sọ pé ẹnu tó yé wọn nù yòókù ni ò yé wọn lọ́jọ́ máa sì sọ àbíkọ́ yẹ pé àṣìṣe tó wá látara àṣàṣì àti ilé wá látara àṣàṣì ṣẹ̀tọ́n àṣìṣe wá látara qillatul ilm níbi tí sọ̀rọ̀ ọgbọ́n wọn yóò fi hàn pé àwọn ọgbọ́n pọ̀ lórí yín nígbà tó fẹ́ gbìjà náà lẹ́ ń sọ̀rọ̀ nígbà pé ẹ má bu ẹbẹ̀rẹ̀ wa ni ẹbí alẹ́rẹ̀ àbíkẹ́ lísẹ̀ dáadáa sí gbogbo tá a máa ń ṣe àbí tá a máa ń sọ àrìn káàkiri ẹ mọ tọ́pìkì tá à ń tí ó ti káàkiri ọjẹ́ mọ́ yín ibi tọ́lá kan ti yẹ ká sọ̀rọ̀ tẹ́lẹ̀ òrùbọ jẹ mọ́ yín àníyé mọ́ sọ lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu mẹ́ta yìí ẹ̀ka kan gẹ́gẹ́ bá ṣe ń wú mẹ́ta mẹ́fà tá a wà wò yìí pé tá a bá ṣiṣẹ́ tọ́ mẹ́fẹ̀ẹ́fà Yorùbá Muslim á strong lérí àtọwá yìí Yorùbá Muslim ò strong lábala Islam wọn ò strong lábala àkójọpọ̀ wọn strong lábala activities wọn tára yóò fi mọ kí ni túmọ̀ pé Yorùbá Muslim ni wá Yorùbá já ṣùgbọ́n tó ń lẹ́wọ̀n kọ̀ọ̀kan wọn rí Muslim ẹ̀rọ tó ń pa jẹ́ Mùsùlùmí so ìyẹn ló fà tó pé ìwòye sí ta wá níbi kí ló lè mú kí Yorùbá Muslim kó strong àwòsí bí àwọn agbègbè mẹ́fà ẹyọ kan láwọn kan jọ ń dàbí yìí àwọn ọba yẹn ń sọ̀rọ̀ níbi márùn yòókù àwa tí yóò jọ sọ̀rọ̀ níbi márùn yòókù abala ètí àwa ti ń kọ̀rẹ́ẹ̀tì yín lé lórí à ń kọ̀rẹ́ẹ̀tì yín à ń kọ̀rẹ́ẹ̀tì àwọn bàbá wa à ń kọ̀rẹ́ẹ̀tì gbogbo ẹni ọba jọmọ́ a sì ń ṣiṣẹ́ lórí pé gbogbo ọ̀rọ̀ tí bá ń jáde tí ọba kọ̀rẹ́ẹ̀tì ká sọ nǹkan kọ̀rẹ́ẹ̀tì ẹni bá sì bu ààbò padà kìí ṣe ìbúrú tó ń fi bu àlàáfù bò ìbú aláìlẹ́kọ̀ọ́ wọ́n yàtọ̀ sí ìgbà táwa bá fẹ́ dá lóhùn ẹ̀kọ́ tó bá ń bẹ lára tí a yọ wà ń bẹ gbogbo ohun tẹ́lẹ̀ ní ká sọ tẹ́lẹ̀ sọ pàmò yín ayé pàmò yín à ń sọ òdodo ọ̀rọ̀ ni ẹni tí bá ń wùwà tẹ́ tó tún gbọ́ bíi bàbá onímọ̀ aṣíwájú irú Sheikh àfàtàwà Sheikh Abdulbaki Muhammad irú bàbá wa Adam Alilori wọ́n lẹ́nì kalàndé fà àwọn àbí mọ́gàjì wọn wọ́n tọ́ wọn wà ní wọn ni yọ́mọ̀ promote ìjọba gbé kalẹ̀ oníṣẹ́ tí wọ́n ṣe ìyẹn lẹ́yìn fi rí wa tó jẹ́ pé àwa I endorse kódà wọn bá sọ pé I endorse wọn bá sọ pé ká máa endorse ìyẹn lè sọ gbólóhùn endorsement ìyẹn lè sọ gbólóhùn khalifa ṣùgbọ́n kí ni ìṣe gangan ìṣe wa gangan tí ò rújú ò ní pé ẹni tá a gbà fún náà lẹ́ni ó gbà fún bàbá rẹ̀ náà tí ṣe àfa àwa ọ̀gá wa nù tá a bá sọ pé a fẹ́ wọlé Sheikh Adam Alilori Thawban ní ọlọ́run fi dùn àánú àfa àwa Thawban Sheikh Thawban alim fakih akil ó sì gbogbo àwọn afáàlù lọ́fún lápàlẹ̀ iṣẹ́ bàbá wa Sheikh Adam Alilori ààrẹ ń tọ́ wà nù wọ́n tara yín jẹ́ promote ilé Sheikh Adam Alilori torí tápẹ̀ ilé Sheikh Adam Alilori ilé ìmọ̀ ni ilé ìhùnmọ̀ ni ilé ìkọ́ni ni ilé ìkó àwọn afá àmàrà ni gbogbo tá a rí tí Sheikh Adam Alilori sí lójú ayé wọn ilé bàbá tó kọ́nù bó ní nǹkan méjì bá ń lọ yẹn kan máa ṣe òdì rẹ̀ kí wọ́n á rò bíbọ́ ya lẹ́yìn ìgbà tá a ti kìlọ̀ lẹ́yìn ìgbà tá a ti ṣe sùúrù lẹ́yìn ìgbà tá a ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àkótó wọn máa burú sí níbi kéèyàn tó wá lọ máa tàbá àwọn sàhábà náà ni ẹ má jẹ ntàn yín àti change àti kọ̀yìn sílẹ̀ wọn wo ẹlẹ́mí àti pé òǹgbó lásán ni tá a bá jọ pàdé ní face to face mo bí ọ́ dàpọ̀ ọ̀tá sí mi náà ọ̀tá sí ọ bó sì sọ̀rọ̀ wọn fọ́ lé sí tó bá ń kọ́ lápàlẹ́ kan rẹ lé àwọn náà kàn lé wọn tí ọba rò kọ́ lápàlẹ́ kan wà máa decrease àwọn náà decrease ayẹyẹ ẹ̀dánù yóò nídìí gbogbo àwọn tẹ̀kọ́ àwọn gbogbo tẹ̀kọ́ káàkiri yóò nídìí wọn níta nídìí lẹni tó pé ìyọ́nú Ọlọ́run àti ìyọ́nú ànábì rẹ̀ ń bẹ lára sí rẹ̀ ẹni tó sì wà ní léwu orí bẹ́ẹ̀ wọ́n pọ̀ gbogbo ọmọ bàbá alágbàdìkà wọ́n wò rí wọn kàn bọ́ àwọn àbá àárí wọn ká yẹ pẹ̀lú àwọn àfa àárí wọn ká mọ̀ sí wúruwúru ìmọ̀ tá a rí lára Sheikh Thawban ọ̀nkọ̀ tíra ó ń ṣe tíra lábáwá ìdún lẹ́nu ìmọ̀ ìbẹ́ńbẹ́ ọpọlọ ìpé ẹ̀nà kọ́rẹ́ tó wá sinmi tí ń wí tí ẹ̀lẹ́ mọ̀ ní ẹ̀yà alábòsí gbogbo wúrúwúrú yìí ìṣá tọ́lọ ìwọ́lọ́kọ̀ rẹ̀ ti gbẹ̀tẹ̀ ìgbìjà àti fẹ́mísẹ́là ni àtàwọn gbúrú àwọn sàhábà sọ́sọ́kúsọ nípa àwọn sàhábà ànábì Muhammad sálámì àti gbogbo rẹ̀ ẹkọlù ẹ̀há odidi àdìsí ànábì ẹkọlù gbogbo nǹkan gbogbo àwọn afá àwọn ẹni Ọlọ́run lọ́ta tí ẹnìkan ká 53 èèyàn tẹ́ bájá ara lọ́rin kan ni mo wo fídíò rẹ̀ 53 èèyàn tẹ́ bájá wọ́n sọ wọ́n lé wọn lẹ̀ ṣé wúrúwúrú tí ṣe ti Adam máa ṣe nù àbí kí ló ṣe ọ̀pọ̀lọpọ̀ yín kílẹ̀ dìbẹ́ndì náà sẹ́yìn fúnbọ́ tẹ́gbọ́n mi dára ẹni tẹ́ dìbẹ́ndì ó ti gbá transformer mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fọwọ́ kan wáyà ní lẹ́kàn án gbèrè ẹ̀dẹ́ ó ti gbá transformer mú níjọ́ tí ó ti sọ̀tọ̀kúsọ nípa àwọn sọ̀hábà náà bí ló gbé bákan mi wọ́n jẹ́ ní wàzírù wọn ká wọ́n lẹ́ sọ pé nǹkan àbẹ̀rẹ̀ àti parí ẹ̀ tó sọ̀rọ̀ wàláì ẹ̀gbẹ́mọ̀ ọ̀rọ̀ tẹ́fẹ́ sọ àti parí kẹ́ẹ̀sì
bọ́ọ̀sì anákàbí ó kù sí díẹ̀ kí ló fẹ́ ṣe wọ́n á sì kọ́ ọkọ̀ wá face to face láti ẹ̀ lọ kóòtù ọba àmì